ọmọ Yorùbá a kú oríire o, a kú oríire, 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 oríire ńlá eléyìí o. Ẹ jẹ́ ká ṣe gbòòsà mẹ́sàn-án fún gómìnà Ṣèyí Mákindé. Gbòòsà 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 gbòòsà. Gómìnà Ṣèyí Mákindé ti jẹ́wọ́ ọmọ ọkọ kábíyèsí Elédùmarè. Ẹ ṣèyí tán gómìnà Ṣèyí Mákindé, ẹ ṣèyí tán kábíyèsí Elédùmarè. Ẹ̀yin tẹ́ ń sọ pé olóyè Sunday Igboho ò ṣiṣẹ́, ẹ súnmọ́ mi kẹ́ wá gbọ́. Ẹ̀yin tí ẹ sọ wípé bàbá Akíntóyè olè ni wọ́n ò ṣe kankan àti nílé àti lóde àti kinní kan, ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́. Ó ti balẹ̀ jìgà. Ṣé mi sọ fẹ́ ọmọ Yorùbá? Mo sọ fún yín nígbà tí mo kọ́kọ́ gbé títí Imo State jáde. Kí ni mo sọ fún yín? Ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi dáadáa tẹ́lẹ̀ ọ̀rọ̀ mi, ẹ̀yin tó jẹ́ wípé kì í lísìn sí nǹkan táwọn tí wọ́n tiẹ̀ mọ bó ṣe lọ tó bá ń sọ̀rọ̀, tó bá ní ó mú pa, tó bá nígbà, tó bá náwó, mo máa ń sọ fún yín pé ẹ máa rí Masbi TV bí CNN ní, ẹ máa rí bí Àjàsẹ́rà tó jẹ́ pé ohun tẹ́ bá ti rí níbẹ̀ kọ̀ǹfàmù ni. ọmọ Yorùbá ṣe rò pé easy kí n sọ pé Ọláyọmí Kóìkì ni mẹ́ńtọ̀ mi? You think it's a joke? It's not a joke, man. Mo sọ fún yín, ohun tẹ́ bá gbọ́ lẹ́nu Masbi kọ̀ǹfàmù ni. Ẹ má yiri ẹ̀ wò, ẹ má yiri ẹ̀ wò. Mo máa fún yín ní video evidence kan tí mo sọ yìí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lẹ́yìn, ọmọ Yorùbá 90% ewu Fúlàní ó ti fi Ọ̀yọ́ lẹ̀. 90% not 100. 10% yẹn ó wá kù sí bí àwa ọmọ Yorùbá bá ṣe fẹ́ ṣe. Alákọ̀ọ́kọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ nǹkan ti ṣẹlẹ̀ ní Ọ̀yọ́. Kábíyèsí Elédùmarè, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Mo sọ fún yín, mo ní báwa bá ṣe ń ṣe fídíò yìí, ẹ̀yin ẹ máa pín káàkiri, ẹ máa comment. The government is not blind. The international communities are not blind. They knew all these things, but they were expecting us to say it out. They are expecting us to circulate it. So government will be forced to do it. Yeah. Mo sọ fún yín, mo ní tá a bá dákẹ́ a máa gba Yorùbá ní sọ eré rẹ̀ pé ní ṣèbáwò ni wọ́n ti fi ìsọsọ́ ìbẹ̀ wáyé. Kí gbọ́ yẹn náà, ẹ lọ wo fídíò mi tí mo ṣe láti. Ìgbòho òòṣà, Ìgbòho òòṣà, Ìgbòho òòṣà, bàbá gẹ́gẹ́ yẹn. A ní bàbá kan bàbá ara tó mọ iyì ọmọ, a ní bàbá kan bàbá ara tó mọ iyì ọmọ, òfin wá ṣeré bàbá ara tó mọ iyì ọmọ. Ọmọ Yorùbá àlàáfíà ti dé sọ́yọ̀, ó wá kù sáwọn ará Ọ̀yọ́ lọ́wọ́ ó wá. So Gómìnà Mákindé lè take a step with. Táwọn ọlọ́pọlọ kíkú kan tó bá tún máa gbọ́ fídíò tí mo ṣe yìí sí, wọ́n á ní Masbi wo Ṣèyí Mákindé ti gbówó fún. Nígbà tó jẹ́ wípé àwọn ò kì í wọ́n ń sọ́hún, ọ̀ kì í yin èèyàn tó bá ṣe ohun tó dáa. Yorùbá gbọ́bọ̀, ẹ̀yin bàbá àtìyàwó àlè Yorùbá sọ wípé yín kẹ́ni lè ṣèmí. Ṣé Gómìnà Mákindé tí wọ́n ṣáájú nǹkan yìí, ṣé rò pé àtún lè gbé nǹkan mi lọ síwájú wọn kí wọ́n tún ṣe wọ́n tó fi ìjọba lẹ̀? Ọmọ Yorùbá ẹ̀rọ fọkàn yín balẹ̀, ìbánisọ̀ ti dé tán. Eré lẹ pé ni mo ní mo máa fi video evidence ìwọ̀n yẹn lẹ́lẹ̀. Do you think it's a joke? Ẹjẹ́ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Gómìnà Ṣèyí Mákindé. Ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ bá, torí ẹni tó bá ṣe nǹkan tó dáa ká bá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ á tún ṣe míì. Ṣùgbọ́n tí gómìnà kan lẹ Yorùbá tó bá ṣe nǹkan tí ò dáa, tó bá ṣe nǹkan tó dáa, táwa torí pé àbá ọ̀ṣọ́ wa Nàìjíríà táwa sọ̀rọ̀ nípa ẹ̀ tí a ò Ọlọ́run kò fẹ́ kéèyàn di abara mú orí jẹ. Yes, gbogbo ara mọ what it takes láti ṣe nǹkan tí mo fẹ́ fi hàn yín. Kí gómìnà kan tó lè dìde pé
òpin dé bá Fúlàní tó jí wa gbé. Gómìnà Ṣèyí Mákindé náà mọ̀ wọ́n mọ̀ pé gbogbo àwọn Fúlàní tó náà ń da màálù àwọn ń da gbogbo ẹ̀ wọ́n mọ̀ pé kidnapper ló pọ̀ nù wọn, wọ́n mọ̀ pé apààyàn ló pọ̀ nù wọn, wọ́n mọ̀ pé ajínigbé ló pọ̀ nù wọn, wọ́n mọ̀ pé adàlúrú ló pọ̀, wọ́n mọ̀ pé jàǹdùkú ló pọ̀ nù wọn. Ǹjẹ́ ti gbófin tí wọ́n gbé jáde ó yá ẹ wò. Èmi Honourable Justice Aderonke Adekemi Aderemi retired, the chairperson of Oyo State Rule of Law Enforcement Authority, mo mú ìròyìn ayọ̀ wá fún gbogbo wa. We deal with laws pertaining to road traffic, we deal with laws pertaining to environment, laws pertaining to anti-open rearing and grazing. We're referring to goats, we're referring to pigs, we're referring to cows, we're referring to even chicken. So we're telling everybody in the residential areas, it's no longer business as usual. You have to remove all these animals from the residential areas and move them to the appropriate places. The government has the law and they've stated that no more open rearing or grazing of these animals. So in the areas, in the residential areas, if you have goats in your house, your goats must not be there. You need to go to the Ministry of Agric and obtain the appropriate license, and you'll be, issued or granted a location in an area where you can rear all these animals. Àwọn òfin yìí wà, ẹ má ṣe da ẹran káàkiri mọ́ láàrin ìlú, láàrin farm settlement wa náà ẹ má da ẹran mọ́. Ẹnikẹ́ni tá bá wá mú òdìlé ẹjọ́, ẹ jẹ́ wọn mọ̀ bẹ́ẹ̀ o, and the law will take its own course. Ṣé wá rí, kì í wá ṣe ẹran nìkan o. Ṣé wá ran àwọn tí wọ́n ń da ẹran tó ń rẹ́ adìẹ náà wọ́n wà lára o. Bí adìẹ tó bá kúrò ní ilé tiyín tó wá lọ sọ ilé onílé dibi tí yóò máa sùn sí, tí ó tún máa yàgbẹ́ sí, á mú yín o. Bítorí pé ó yẹ kí gbogbo wa ká nífẹ̀ẹ́ ara wa. Kì í ṣe pé kádìẹ yín kó kúrò nílé yín kó wá jẹ́ pé iwájú ilé ẹni ẹlẹ́ni ni yóò máa lọ fi ṣeré. Tẹ́ ẹ rí ìgbà tí mò ń sọ ń pa goat and co, àtàgùtàn ni o, àtewúrẹ́ ni o, àti chicken ni o, àti gbogbo goat àti adìẹ àti àwọn ajá tó bá jáde nínú ilé onílé tó wá lọ ń bu ẹlòmíì jẹ náà, gbogbo wọn la kó o. Mò ń bá yín sọ báyìí o, àti ń sọ fún yín, this is what eléyìí là ń pè ní sensitization lédè òyìnbó, pé kí ẹ gbọ́ o, kí gbogbo èèyàn kan gbọ́ ládùúgbò o. Àwa fi àsìkò yìí sọ fún àwọn aráàlú pé bẹ́ẹ̀ bá ti rí ẹni tó jẹ́ pé ẹni oko farm settlement tàbí farmland tí gbogbo àwọn ẹran yìí tán wá ń jẹ oko yín, ẹ jọ̀ọ́ ẹ pè wá láago. Tẹlifóònù wa tẹ́ pè ó nìyí 07061605529. Mo tuntun sọ 07061605929. Ìkejì náà ní 08115200398. Mo pè lẹ́ẹ̀kejì 08115200398. Ẹ wò, ó ti tó gẹ́, ó yẹ ká ṣe nǹkan nípa gbogbo àwọn darandaran wọ̀nyí. Màálù lójú títì, ẹran lójú títì, tàbí kán máa jẹko lóko, gbogbo ẹ̀ bójúmu. Gbogbo orú eléyìí ni gómìnà wa ní káwátàwá ilé iṣẹ́ ká dín pẹ̀lú. When you see it, you tell us and we sort out the problem. You need to connect us. We're seizing this opportunity to tell everybody that we cover the whole of Oyo State, not just Ibadan. Káàbọ̀ padà ọmọ Yorùbá, ṣẹ́yìn náà ti rí fídíò yẹn, kí lẹ lè sọ nípa fídíò tí mo play fún yẹn? No! Ẹja ti bì ṣáná kíyèsí ogun, tí ohun tó ń ṣe ò bá dá, ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Tí ohun tó ń ṣe, ohun tí Gómìnà Ṣèyí Mákindé ṣe tó bá dá, ẹ tún jẹ́ ká mọ̀ ní comment section. Tẹ́ bá rántí, ìjọ kìíní àná, Gómìnà Ṣèyí Mákindé wọ́n pariwo síta wípé
àwọn adàlúrú àwọn tẹ́rìsì wà ní 2 kìlómítà síbi táwọn wà o, kìnìkan o, igbá kan o, àwo kan. Nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀, àwa mídíà a gbé ọ̀rọ̀ yìí a gbé lọ bá àwọn bàbá wa. Báwo la ti fẹ́ ṣe? Báwo ni kìnìkan? A ti rí pé gbogbo wa láti rí handwriting federal government ní pé ọ̀rọ̀ tiwa ò tiẹ̀ tí kàn wọ́n báyìí. Yorùbá nation dandan ní ọ̀rọ̀ security ó jẹ́ first thing in any country. Security, ìlú tí security bá ti wà gbogbo nǹkan ló wà níbẹ̀. Ìlú tí security bẹ̀ ò bá ti work kò sí nǹkan tó lè work níbẹ̀. Ẹ sọ fún mi, Nigeria of today tí a ní insecurity kí lẹ lè náwó sí pé at least nǹkan báyìí ṣáà ń ṣiṣẹ́? Nothing is working. Àwa ara wa la máa jà fún ara wa. Bàbá wa Awólọ́wọ̀ sọ̀rọ̀ kan nígbà ayé wa, Adéyẹmọ Awólọ́wọ̀ wọ́n sọ̀rọ̀ kan nígbà ayé wọn. Wọ́n ní káwa ọmọ Yorùbá ká lọ fọkàn wa balẹ̀. Gbogbo táwọn jẹ́ olóṣèlú ṣe yìí àìtí ìráyé àwọn ni. Wọ́n ní tàbá ráyé àwọn, àwa fún ara wa la máa jà fúnra wa. Mo mọ gudugudu méje yàyà mẹ́fà táwọn bàbá wa ṣe lórí wípé kí security wà nílẹ̀ Yorùbá yìí. Kò ń ṣe gbogbo nǹkan lẹ máa rí lórí afẹ́fẹ́. Nígbà tó bá ti di ọ̀nà báyìí la lè gbé wá sórí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni nígbà tó bá ti di ìwúrí tó di ohun tá lè fi yangàn, tó di ohun tí gbogbo ayé lè fojú rí, lẹ́mọ̀ àìmọye àwọn ìròyìn ayọ̀ tó ń bọ̀ tó máa ṣọ́ọ̀kì yín. Ṣẹ́gun kí mo sọ̀rọ̀ kọ́ńgbà kan, mo ní àwọn Fúlàní wọ́n ti lọ kówó fáwọn ọmọ Yorùbá, fáwọn olórí burúkú ọmọ àlè ọmọ àbí ìpabẹ́ ọmọ Yorùbá kan kọ́ máa bá àwọn ra hectares of land káàkiri. Wọ́n á kọ́kọ́ fi orúkọ ọmọ Yorùbá yẹn sí. At the long run wọ́n wá ṣe sí ọ̀fọ̀, wọ́n á ṣe change of ownership, wọ́n á dá padà fún Fúlàní tó wọ́n wọn. Mo sọ̀rọ̀ ẹ̀ ń gbà yẹn. Nígbà tí mo sọ̀rọ̀ yìí, Ọlọ́run wá ṣe ẹnìkan wá fi ṣe comedy time yẹn. Ó gbọ́ fídíò mi, ó mọ̀ pé ọ̀rọ̀ tọmọ ìkéré ìsọ yìí confam ni o. Òun náà wá lọ fi ya skit débi pé ẹnìkan ń bọ Ògún, ó ń bọ Ṣàngó, ó ń bọ Ọya, ó ń bọ Ọ̀ṣun, ó ń bọ Bàtálá, ó ń bọ Balúayé, ó ń bọ ọba takuntakun, ọba Èjìgbò, ọba Ẹfun, ẹlẹ́fun fẹ́fun ṣọlá, ẹlẹ́fun fi ẹfun ṣọ̀rọ̀, ẹlẹ́fun fi oh my God, ẹ má jẹ́ ń lọ sínú àwọn spirit ọmọ Yorùbá àdúrà wa ti gbà. Ẹ lọ fọkàn yín balẹ̀. Bàbá yẹn fi ya skit. Ó ní bàbá mi ò ní ìlú òkọ̀kọ̀ lọ́wọ́ yín. Tí bá fún yín ní bẹ́sẹ̀ dúró yìí, tí bá fún yín ní 100 million. Ilẹ̀ tẹ gbé àwọn òṣà sí ìkẹta fún mi jẹ́ lè ta. Nínú skit yẹn, ọmọ Yorùbá yẹn wá yarí kanlẹ̀ pé kò jọ pé káwọn ta lè bàbá àwọn fún ẹ. Ó ṣe jẹ́lẹ̀ bí báyìí tí ò ju 1 plot lọ yìí ló fẹ́ rà 100 million. Nígbà tí gbogbo ilẹ̀ tó ń tà nílùú yẹn kò sílẹ̀ tó wọ́n ti 1 million bẹ́ẹ̀. Then bàbá yẹn mọ̀ wípé it's up to something. Bàbá yẹn lé dànù. Later ló ẹ̀sẹ̀ wá ṣe fídíò pé fáwọn Yorùbá tí ń jára wọn nísìnyí wọn ṣe káṣírí tó wá tú sí wa lọ́wọ́. Because àwọn ọba wa gbọ́ngbọ́n làwọn Fúlàní yẹn fẹ́ lò tẹ́lẹ̀. Àwọn ọba ló fẹ́ lò. Ṣùgbọ́n nítorí pé àwọn bàbá wa ti sọ nígbà yẹn, wọ́n ní àwọn òtún jẹ́ gbàgbọ́dì fọmọ Yorùbá mọ́. Wọ́n ní àwọn òtún jẹ́ dánwó ẹ̀wò mọ́. Àwọn bàbá yẹn bẹ̀bẹ̀ wọ́n ṣe gbogbo ọba ni wọ́n o, ọba tó wà ní àwọn tí wọ́n sọ ilé ní 30. What are you talking about? Wọ́n ní ẹgbẹ́ wọn l'association. Wọ́n ti gbé èmi sọ̀rọ̀ yìí. Yá kò sí ẹ̀kọ́, kò sí ẹ̀mejì, kò sí ẹ̀mẹ́ta. Tó jẹ́ ká mọ̀ wípé gbogbo ohun tá a bá ń ṣe làwọn wà pẹ̀lú wa. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣe gbòòsà mẹ́sàn-án fọlọ́yè Sunday Igboho àti bàbá Professor Banji Akíntóyè. Gbòòsà 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 ní ti ẹ̀ka tó mọ̀ pé àwọn bàbá yẹn kò sí wà kan níta fún bàbá Akíntóyè tó pọ̀ jù tàtàtàtàtàtà. Ọmọ Yorùbá ẹ jẹ́ máa kí wa kú oríire. Láìpẹ́ láì jìnnà ìròyìn ayọ̀ á sọ. Ẹ lọ handwriting tó lọ Nàìjíríà, ẹ mọ̀ pé ìlú yẹn ti ń fi tipátipá ṣiṣẹ́ báyìí kò fẹ́ ó ti fẹ́ wó pátápátá.
tí ó bá rí bẹ́ẹ̀ à ń sọ fún yín pé àwọn olóṣèlú they are always after themselves. A lè sọ fẹ́yìn tẹ́ jẹ́ ọmọ wa, tẹ́ jẹ́ ẹ̀gbọ́n wa, tẹ́ jẹ́ àǹtí wa, tẹ́ jẹ́ bàbá wa, a sọ fún yín wípé don't let any politician use you. Má jẹ́ kó lóṣèlú kọ̀ọ̀kan lò ẹ̀, tó bá kú ọkọ̀ kú gbé okú sàárà. Inú mi dùn pé gọ́vnà Ṣèyí Mákindé ni the first sitting governor tó máa sọ owó ìtọ́ yẹn. Ó ní káwa iléeṣẹ́ títí kíkáyé para wá tó àwọn táwọn tó lóṣèlú pé káyé gbà káwọn wá lò wá pé because àwọn táwọn ń lò wá tàbí ègé sàráwá yìí wọ́n lọ́pọ̀lọpọ̀ wọn ọ̀rẹ́ làwọn, ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn súnlé ara wọn, níbi táwọn tún nífẹ̀ẹ́ ara wọn dé àwọn á máa jẹun nílé ara wọn. Wọ́n náà live normal life táwọn náà live yìí. Àwọn táwọn tó jẹ́ campus àwọn tó lọ sí club, lọ sí many lọ party lọ gbogbo ẹ̀ pé wọ́n lè máa hàn sáwà. Àwọn máa ń bára àwọn ṣeré. Àwọn ọmọ Yorùbá kẹ̀dẹ̀rẹ̀ tó bá ti lè fún àwa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tọ́mọ ojú ọ̀rọ̀ láyé tó bá ti lè fún wọn ní 5 million 10 million báyìí wọn ò rò kọ́kọ́ mọ́ bí wọ́n ṣe máa ṣe ìjàmbá fọ́pọ́nẹ̀tẹ̀ tó fọ́ lọ́ọ̀mà rẹ̀. Ẹ mọ̀ pé ẹ̀yin tó fún ní 5 million ó jẹ́ kó mọ̀ pé ẹ̀kẹ́ mọ̀ pé ẹ ní influence tẹ́ lè lò dáadáa tẹ́ máa fi rí more than 100 million. Kó olóṣèlú tó fún ẹ ní 1 million kó mọ̀ pé olóṣèlú yẹn ní ìkọ̀kan tó wọ̀ ti 50 million tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tó bá fún ní 1 million mọ̀ pé olóṣèlú yẹn àǹfààní 50 million 100 million wà lára ẹ̀ fún. Olóṣèlú ní fún ẹ lówó for giving sake láéláé láyé ni mo sọ. Tó olóṣèlú bá ń rẹ níṣẹ́ dé tòwútòwú kò lè fún ẹ ní anything. Ọmọ Yorùbá mi fẹ́ jẹ́ kọ́rọ̀ ẹ̀gbọ́n jù. Ó ní fídíò kan tí mo tún fẹ́ wá play. Nígbà tí mo rí fídíò yẹn ẹ̀rù Ọlọ́run bá mi. Mo rò pé kábíyèsí Ẹlẹ́dùmarè ẹ̀rù rẹ tó bá Ọlọ́run ẹ̀rù rẹ tó bá ẹ̀rù rẹ tó bá Ọlọ́run ẹ̀rù rẹ tó bá ẹni tó bá bẹ̀rù Ọlọ́run ẹni tó bá sọ pé kò sọ Ọlọ́run ó ti kú wọn tí ì sí. Wọ́n á play fídíò kan fún wa níṣẹ́. Mo fẹ́ kí o gbé wa ká ṣe kí ni ká fi ọkàn ayọ̀ ọkàn tó dáa ká fi wo fídíò yẹn. Ẹ má jẹ́ ká lo the negative side. Number 1 ẹ̀ka sáré bí ẹ̀ka ìpolówó ọjà. Olúsadé ní pẹ́ẹ́n abawọ́ tọ́lẹ̀tọ́lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kì í borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yàn tá rẹ ló kọ lọ. Ẹ káàbọ̀ padà yẹn ọmọ Yorùbá nọ́mbà bàbá Máyégún lẹ ti rí yẹn ìwọ tó bá fẹ́ yí tó fẹ́ wé gbèlú tó lórí ìyàwó tó lórí ọkọ o fẹ́ fìdí ẹgbẹ́ múlẹ̀ o fẹ́ tẹfá o fẹ́ gùn tajà o fẹ́ awọ́rò o fẹ́ afa ẹrù mo máa ń sọ mi ìmọ̀ wọn rí ṣùgbọ́n iṣẹ́ tí bàbá yẹn ń ṣe ló ń polówó ra wọn kò sí kí wọ́n polówó wọn bí owó àbẹ̀nú mò ń ṣe so that ẹ̀yin tẹ̀ ń wò wá a máa jẹ́ àǹfààní pé ọlọ́run pé mò ń kó bá àwọn ọmọ Yorùbá lè ṣẹlú ẹ̀kẹ́ yín kìíní a wà láti ṣèrànlọ́wọ́ fúnra wa ni bó tiẹ̀ jẹ́ pé mo ti ń pariwo fún yín láti jẹ́ ẹ sọ́pọ́ọ̀tì mi kéra equipment kéra ọgbẹ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ́ Ọlọ́run fi wálẹ̀ bàbá wa kan láti Amẹ́ríkà tí wọ́n lè má nífẹ̀ẹ́ kí n dárúkọ wọ́n ti rẹ́ǹtì ibi tí mo fẹ́ fi ṣe studio sí tá à ń sọ nígbà yẹn Ọlọ́run ti ṣí owó oníṣẹ́ ló kù báyìí mo tún fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa yẹn sí because mo máa ń kọ́ lọ bàbá ṣé mo lè padà lọ dárúkọ yín tó yẹn tó bá ṣe lábẹ́ yẹn fẹ́yàn kò síkọ̀ tó burú tíyàn bá dárúkọ ẹ̀ for history purpose torí gbogbo fídíò tá à ń ṣe ó sì mọ̀ wà dìtọ̀ ẹ mọ̀ pé wọ́n á ká ìgbò fídíò tí à ń ṣe ṣá ìdí nìyẹn tó gbọ́dọ̀ wà very careful tó ṣe ọ̀rọ̀ tó bá ti jábọ́ kò ṣe kó mọ́ òun lẹ́sẹ̀ pé máa gbé tv òkè ń ṣèṣì cloud
kẹ́ tó lè rí i pé mo wá sọ̀rọ̀ individual kan ó yẹ kẹ́ mọ̀ pé atátó iyọ̀ ọ̀dùn ó ní ohun tẹ́ni yẹn ṣe náà kó tó di pé màá tún gbàgbé ẹja sáré gbẹ̀ka ìpolówó ọjà kejì. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Aba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44745277137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà ènìyàn wa láàólà bitter tea nọ́mbà wọn nìyẹn ìwọ tí ìfọmọkùnrin yẹn bá kéré tó fẹ́ kó tóbi sí size tó fẹ́ naturally without any chemical ìwọ tó bá fẹ́ àgbódùn ó fẹ́ pẹ́ lórí ẹ̀ ó fẹ́ máa kọlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ pè láàólà bitter tea ẹyẹ méjì ò jáṣà ń tọ́lọ̀ fi ràn wọn nìyẹn tàbí ìwọ tó yẹ kó ní kidney problem mo fi Ọlọ́run múra fún yín mo ti àtìrẹni tó pè bàbá láàólà bitter tea tó mú nọ́mbà wọn lórí ṣòwò yìí tó yẹ pé wọ́n ti kọ̀ndẹ́ẹ̀mù kidney bóyá ẹ̀gbọ́n rẹ̀ bá bu wọn ní UK wọ́n ti kọ̀ndẹ́ẹ̀mù wọ́n ní wọ́n máa lọ ṣe transplant kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sá ẹni ẹ̀ ń wá owó tó máa fi gbé àbúrò ẹ̀ wọlé sí UK ni kò tí ì rí lẹ́yìn tí mo bá yín sọ̀rọ̀ yìí ó fìgbàgbọ́ kanra láàólà bitter tea ó dẹ̀ mú mo fi Ọlọ́run búra fún yín kò lọ fún diagnosis kò ṣá oúnjẹ jẹ mọ́ ohun tóun ló ń jẹ because àgbo tí bàbá yẹn ta ó rí ní kidney ó sọ ọ́ dìtọ́mọdé ó wà lọ sí tẹ̀sán ó ní ṣé ẹ ti lọ sí transplant bómi ni kíníkan kìnìkan ẹ wo that is just about that ọmọ Yorùbá ẹ ti sáré play fídíò kan fún wa tó fẹ́ ká gbọ́ nígbà tí èmi gbọ́ fídíò yìí ẹ̀rọ náà bá mi mo rò pé lóòótọ́ ó lè rí bẹ́ẹ̀ fẹ́ ìjọba tí mo fi ó yẹ wò. Sunday Igboho ìmáàmù kan lòun náà toró ńlá ṣáájú àwa Yorùbá ní sọmọ Odùduwà aṣáájú àwa Yorùbá àbí ẹ bá Odùduwà bàbá mi Odùduwà àtẹ̀wọ̀nràn ṣé èèyàn mélòó nu wa ló bó Odùduwà ọ̀hún láyé yàtọ̀ sáwọn bàbá wa tó ti dàgbà èèyàn mélòó Odùduwà àtẹ̀wọ̀nràn bẹ́ẹ̀ bá wá ríṣẹ́ tó Odùduwà àtẹ̀wọ̀nràn ṣe ẹríṣẹ́ Sunday Igboho aṣáájú kẹlòun náà àbá Bọ́lá Ahmed Tinubu aṣáájú lẹ́yìn náà o bẹ́ẹ̀ bá jó ń déédéé ẹ̀rí lára ọmọ olóyè Sunday Igboho aṣáájú lẹ́yìn náà bẹ́ẹ̀ bá jó ń dáadáa ẹ̀rí lára ọmọ ntí ó dá mi lójú ni wípé bí n bá ṣe báyìí kó rí báyìí fún mi má wulẹ̀ ṣépè fúnra rẹ̀ ìgúnlẹ̀ ayọ̀ rẹ lára ọmọ ni bó o sì tún gúnlẹ̀ kan yòókù ara ọmọ náà ní gbogbo ayé ó ti rí tí wọ́n bọ káwọ́ lórí. ẹ kì í ṣẹ́wọ̀n bí òrẹ̀ wá ni tẹ bá rí rẹ èyí kọ́ lè ti fìrí ìwọ ló jẹ bẹ́ẹ̀ àìmáfẹ́ gbàfẹ́ nìkan ní òjẹ́ káyé dún ẹjẹ́ gbà fún olóyè Sunday Igboho tí Ọlọ́run rán ẹjẹ́ gbà fún bàbá Akíntóyè tó Ọlọ́run rán ẹni tí òun ṣe gbogbo wa lọ́lọ́run máa lò ọ̀pọ̀lọpọ̀ wa Ọlọ́run máa kó wa tẹni tó fẹ́ lò ní just like Chief Sunday Igboho ẹ wo ìgbà tá a fẹ́ lọ ṣe òkú ìyá Yorùbá tó jẹ́ òkú ìyá bàbá wa olóyè Sunday Igboho ẹ wo àwọn olóṣèlú lọ́tọ̀ bẹ́ẹ̀ wọ́n lọ kó fáwọn fake pastor because ìdí pastor wọ́n kó fáwọn fake afa fake traditionalist tó bẹ̀rẹ̀ sí Ìgbòho má wà lé o tó bá wálé tó bá padà call me bastard àmàlú adé kí la sọ fún wọn gbà yẹn a ní Ọlọ́run ní olùṣọ́ àgùntàn wa
àwa kì yóò ṣaláìní, àwa kì yóò rà, àwa kì yóò lọ sí ìrìn àjò àlọmábọ̀ torí pé kí ni Olúwa olùṣọ́ àgùntàn wa. Adẹ̀sọ́njọ́ yẹn a ní ẹni tó bá dẹyẹ lóyún ní déèyàn, béèyàn bá lọ rìn gbèrègbèrè tó lọ di màálù jọ yẹn kò ní déèyàn mọ́, ó sì máa bá kú yẹn. Ìwọ tó bá wò pé bóyá lè wá dá program bá fẹ́ ṣe wà bí ìkọ̀kọ̀ kò ní lọ́kàn pé àwa kọ́kọ́ ló fẹ́ kọlù, Ọlọ́run Olódùmarè kò ṣe kọlù. Àfi tó bá máa kọ̀ báyé ara ẹ jẹ́, àfi tó bá kọ̀ fẹ́ jẹ́ kọ́lọ́run jẹ́ kó di òkú ayé ló kù. Àwọn ò lágbára táwa lè sàlẹ̀ yín, ṣùgbọ́n Ọlọ́run tó rán wa níṣẹ́ gbègbè ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ lọ. Tẹ́ bá mọ̀ Ọlọ́run ẹ mọ̀ pé bí máa yìí ṣe sọ̀rọ̀ lóye Sunday Igboho bẹ́ẹ̀lù ṣe rí ojú àgbà fún ìgbọ̀dà rẹ̀. Ẹ má gbàgbé studio project Masbi TV, ẹ support mi, ó wà very very important. Owó tà wá ń sìn tí ó bá tẹ̀lé fẹ́wọ̀ 10 million bọ̀ tí mo kí lágbára Ọlọ́run ẹ̀yin bàbá àti ìyá wa Ọlọ́run á lóyè fún mi, Ọlọ́run á lóyè fún mi. Wọ́n lọ́run ṣe lo bàbá wa látàmì tí wọ́n fi gba ta fẹ́ lò fún wa, mo mọ̀ Ọlọ́run máa ṣe iṣẹ́ náà láìpẹ́ láì jìnnà. Fún àwa tí a dẹ̀ ń lọ sọ́dọ̀ bàbá, àwa tá à ń lọ sí Ọ̀yọ́ lọ́la ta fẹ́ lọ kí bàbá kábíyèsí ọba ikú bàbá yèyè, a fẹ́ lọ kí bàbá wa Olúgbọ́n tilẹ̀ gbọ́n ẹ̀kẹ́pà gbogbo ọmọ Yorùbá pàdé wa ń bẹ̀ lọ́la, ó gbó ti ń jẹ́ tọ́lọ́run ojú àgbọ̀ àpò nígbọ̀dà rẹ̀.